Ibo lẹ ti rí iṣẹ́ tẹ́ ṣe tẹ́ ti sáré rí àdúró owó yìí. Yẹmi. Ṣé Yẹmi ti di àkúdàáyà ni tó wá farahàn mi? Ilé ayé tá wà yìí. Èyàn ò ní láti ṣèyàn kó tó lọ́tà. Mo rí dádì nínú àgbàrá ẹ̀jẹ̀. Jesus! Did he make it? Yorùbá bọ̀ wọ́n ní ẹni afẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni. And why are you acting like this is new to you? Ọmọ tuntun a máa ṣe àkọ́pà àjẹbí. Àbí lórí ọ̀rọ̀ drugs yìí ẹ̀ tí lọ sẹ́wọ̀n rí ni. Àwọn ọlọ́pàá tá ń bá dé òye intelligent personnel ni wọ́n. They're not dumb. Kí ni mo ṣe kí ló ń ṣẹlẹ̀ tẹ́ fẹ́ wá search ilé mi? Sachet cocaine. Definitely there's someone behind it. But how? Why? This is an evidence on its own. We can need solid strategy. ₦500 million hidden somewhere. What? Why has the money not been paid? No, it has been paid. No, it has not. If we miss this opportunity, I'll never get another one in the next 6 months. We cannot be the same because we are not criminals. Tí bá tún gbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí lẹ́nu, màá fi ọwọ́ tí báyìí bá fi sún ẹnu ẹ̀ dànù. Tí wọ́n bá gbégi dínà ìrìn àjò yẹn, èèyàn máa gbégi náà kúrò ní. So, what next? What am I supposed to do? A máa pa ni.